Àwọn tó kópa nínú eré Sisi Mẹ́kò ni Mercy Aigbe, Ọdúnladé Adékọ́lá, Táíwò Ìbíkúnlé, Òkúnnù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eré Sisi Mẹ́kò ó dá lérí obìnrin kan tó ń ṣiṣẹ́ mẹkáníìkì nílé iṣẹ́ kan ṣùgbọ́n tó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ nígbà tí owó oṣù tí wọ́n fún kéré. Ó sì pinnu láti dá dúró láti máa dá ṣiṣẹ́ tirẹ̀. Ọkùnrin kan wà ní mechanic village náà tí wọ́n ń pè ní Àlàní. Ó mọṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń gbé mọ́tò wá sọ́dọ̀ rẹ̀ láti bá wọn tún ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí oníbàárà rẹ̀. Lọ́jọ́ tí Bísí fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní mechanic village, olórí ibẹ̀ tí wọ́n pè ní Ọgbọ́nfìn, ó fi Bísí hàn àwọn akẹgbẹ́ rẹ̀. Ọ̀rẹ́ Àlàní wá sọ fún un pé ṣé Bísí ò ní di iṣẹ́ Àlàní lọ́wọ́ báyìí látàrí bí ó ṣe kàwé tó sì ní ìmọ̀ ẹ̀rọ láti ṣiṣẹ́ náà. Àlàní ní òun ò bẹ̀rù nítorí Bísí o. Ó tẹ̀síwájú wípé lójú oorun wọ́n ti máa ń kọ́ òun bí òun ṣe máa tún mọ́tò ṣe, pàápàá jùlọ mọ́tò tó bá fẹ́ fún òun ní wàhálà. Ọmọọṣẹ́ Bísí ṣàkíyèsí wípé látìgbà táwọn ti dé kò tí ì sẹ́ni tó gbé mọ́tò wá fún òun láti tún ṣe. Bísí bá dá lóhùn pé òun ṣẹ̀ṣẹ̀ dé ni kò yẹ kí àwọn oníbàárà tí wá sọ́dọ̀ òun láti tún mọ́tò ṣe. Nígbà tó yá, Bísí kó àròyé bolẹ̀ fọ́kọ àfẹ́sọ́nà rẹ̀ wípé òun kì í tà látìgbà tóun ti débẹ̀. Ẹnìkan tó jẹ́jà wá sọ́dọ̀ òun tóun ní kóun lọ ra ohun tó máa fi tún mọ́tò rẹ̀ ṣe. Kóun tó dé ó ti gbé mọ́tò rẹ̀ sọ́dọ̀ Àlàní. Ọkọ àfẹ́sọ́nà rẹ̀ fi lọ́kàn balẹ̀ wípé gbogbo nǹkan ń bọ̀ wá dára fún un, wípé kó forí tì í. Lọ́jọ́ kan, Àlàní sọ wípé òun mọ̀ pé iṣẹ́ aṣẹ́wó ni Bísí ń ṣe. Ó kàn fi iṣẹ́ mẹkáníìkì bojú ni, àti wípé inú kíṣìnì tàbí ọjà títa oúnjẹ òun ni iṣẹ́ obìnrin. Àlàní bá dẹnu ìfẹ́ kọ ìyá Sodiq tó ń ta oúnjẹ ní mechanic village. Inú bí ó sọ̀rọ̀ sí wípé òun ti fọ́kọ kó má bóun dán pálapàla bẹ́ẹ̀ wò mọ́. Èyí tó mú kí ìyá Sodiq sọ fún gbogbo àwọn tọ́jọ́ wà ní mechanic village. Ọ̀gá Àlàní sọ fún pé ìyá Sodiq ti sọ fún òun ohun tí Àlàní ṣe fún un. Àlàní lóòótọ́ ní òun dẹnu ìfẹ́ kọ́ ọ̀ tí ọ̀rẹ́ Àlàní sì gba owó lọ́wọ́ ẹ̀ láti bá ìyá Sodiq sọ̀rọ̀ kó lè gbà fún un. Ọmọọṣẹ́ Bísí bá lọ gbóògùn lọ́dọ̀ babaláwo kọ́gà ẹ̀ lè máa ríṣẹ́ gbà. Bísí ní kó lọ sọ oògùn náà nù torí pé Ọlọ́run nìkan lòun gbójúlé àti wípé òun nígbàgbọ́ nínú ẹ̀bùn tó lóun fún òun. Ọ̀gá mechanic village sọ fún Àlàní wípé kó ṣọ́ra ṣe o nítorí àwọn akẹgbẹ́ rẹ̀ sọ pé ìwà rẹ̀ kò dára. Àwọn kọ́sọ́mà rẹ̀ sọ pé bó ṣe ń bá wọn sọ̀rọ̀ gan kò dára tó nítorí pé ohun ọṣẹ́ làwọn sì ń ṣe ń wá sọ́dọ̀ rẹ̀. Níṣẹ́ ni Àlàní wọ́ ọ̀gá náà tùwùtù lórí àmọ̀ràn tó fún un. Lẹ́yìn ìgbà náà ni wọ́n parọ́ wípé ọmọọṣẹ́ Bísí jalè tí wọ́n sì ní kó mu omi alálẹ̀ tó wáyé pé lóòótọ́ ló jalè ó máa ya wèrè, ṣùgbọ́n lẹ́yìn tí ó mu omi náà kò sí nǹkan kan tó ṣe. Bísí bá bẹ̀rẹ̀ sí ní ríṣẹ́ gbà tíṣẹ́ bẹ̀rẹ̀ sí ní dá fún Àlàní, èyí tó mú kó porí Bísí níbi láti pa láti ojú oorun ló ti pè é pa. Ẹ̀yin èèyàn ṣé ti wo eré Sisi Mẹ́kò? Ẹ̀kọ́ wo lẹ̀yin kọ́ nínú eré Sisi Mẹ́kò? Ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like kí ẹ sì share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àmọ́ lóore.